mo tún kí gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ògùn. Ẹ mọ̀ pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bí nǹkan ṣe dé dúró láwọn agbègbè àdúgbò sádùúgbò òun náà la máa ń gbé yẹ̀wò. Mr. Ládùúgbò mi mo tún bẹ̀rẹ̀ ìrìn àjò mi gẹ́gẹ́ bí a ṣe fi rán mi. Ọ̀nà yìí ni ọ̀nà Mọ́wúkọ́ eléyìí tó jáde wá sí ọ̀nà Bẹ̀rẹ̀kòdó. Bẹ́ẹ̀ bá gbé láti Bẹ̀rẹ̀kòdó tẹ̀ ń lọ yọ́ dàbí pọ́nà yìí dà, ṣùgbọ́n gbà tẹ́ bá fi dé agbede méjì tẹ́ fi gbé dé bí igbó tíìkì nígbà bá fi débi tó wà ẹ̀yin fúnra yín ẹ mọ̀ pé nǹkan ti ṣe. Ẹ wo ọ̀nà yìí bó ti rí, ọ̀nà tí wọ́n ń tọ̀ ni o, kìí ṣe ọ̀nà àdúgbò, ọ̀nà ìlú ni o, tó sì já sí community tó pọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀nà yìí béèyàn bá gbabẹ̀ ó já sí ọ̀nà Igbó Ọrà. Ẹ wá wo ọ̀nà tó dáa tó báyìí, ẹ wà àwọn ọkọ̀ sì dẹnu kọlẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa fẹnu kọlẹ̀ nu ọkọ̀ tẹ́ ń wò yìí. Tó bá tó àkókò máa fi nǹkan tó ti bàjẹ́ lára mọ́tò yìí máa fi hàn yín látàrí ọ̀nà tó ti dẹnu kọlẹ̀. Ọkọ̀ tẹ́ ń wò yìí ó níbi tí ń lọ o, kódà ó ní àwọn ẹrù tí ń kó lọ fún àwọn èèyàn eléyìí táwọn náà ti ń retí rẹ̀. Irú ọjọ́ yìí ṣé nǹkan ò ti bàjẹ́ mọ́ wọn lára. Ẹ wọkọ̀ eléyìí náà Ọlọ́run ló mọ̀ bóyá owó lóònù sì wà lórí ẹ̀ eléyìí tí wọ́n ń san lọ́wọ́. Ọkọ̀ lọ́dẹnu kọlẹ̀ yìí o, kì í ṣe pé wọ́n gbé ọkọ̀ yìí jáde ńlé lọ́nà tí ò dáa o, ṣùgbọ́n gbà tó dé ibi tó dé ìlọ́padà hàn sí pé nǹkan ti bàjẹ́. Ẹ wá wo iye bùkátà tí ó wà lọ́rùn ro ẹni tó ní mọ́tò yìí. Ẹ wo iye bùkátà tí wọ́n fi irú mọ́tò yìí gbọ́ lójúmọ́, ká wá sọ pé irú mọ́tò bẹ́ẹ̀ ló wá dẹnu kọlẹ̀ sírú àdúgbò yìí. Ǹjẹ́ ẹ rò pé ọrọ̀ ajé irú ẹni bí ò ti ní ṣòro ńjọ́ náà? Ẹ wo ọ̀nà nítorí Ọlọ́run, ẹ wo ọ̀nà. Ẹ̀yin tẹ́ ń darí wa ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Ògùn wa níbi tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀, ẹ wo igi táwọn èèyàn tò sọ́nà. Ẹ wo láì ṣe primitive life láyé ìgbàanì igi rè wọ́n sì tún fẹ́ mọ́ dẹ́rù bà wá ńjọ́ náà pé igi yìí ń ṣẹ̀jẹ̀ kọ́sẹ̀jẹ̀ irú igi tẹ́ ẹ gé ni ẹ má tún fi yí nǹkan. Ṣùgbọ́n lè ti ń ṣẹlẹ̀ tó ba ọ̀nà jẹ́ ọjẹ́ ní ti ń bani lọ́kàn jẹ́. Ẹ wo àwọn ọkọ̀ tó dẹnu kọlẹ̀, ẹ wo nǹkan, ẹ wo iye bùkátà tírú àwọn mọ́tò yìí tí ọmọ gbọ́ fáwọn tó ní wọn. Ẹni ẹ wò ó ká wá sọ pé ọ̀nà yìí ńlọdélé ilẹ̀ ẹ ti rí nǹkan kan o. Èmi ṣe rò pé àwọn ọ̀nà tí ò rí bí kọjá yìí nìkan ni. Èmi ò mọ̀ pé ìjọba tó kọ́ ilé ìwòsàn eléyìí tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ tá a mọ̀ sí state hospital. Èmi ò mọ̀ pé ó tún wà ní àdúgbò yìí tó yẹ pé Ìbẹ̀rẹ̀kòdó yìí àwọn nǹkan ribiribi ó wà ńbẹ̀. Ọ̀nà tẹ́ ń wò yìí lọ já sí ilé ẹ̀kọ́ o, eléyìí tó so community bíi 55 tó so wọ́n papọ̀. Torí pé gbogbo àwọn tí ń bẹ ní agbègbè Ajégúnlẹ̀, Ọlọ́pẹ̀, Àlùbáríkà gbogbo wọn pátá ilé ẹ̀kọ́ tó so wọ́n pọ̀ tó jẹ́ ilé ẹ̀kọ́ ìjọba ojú ọ̀nà yìí ló wà. Tẹ́pẹ́tẹ́ bá láǹfààní àti débẹ̀ ẹ̀yin gòrì ẹ̀yin náà ẹ wo businessman ó gbé mọ́tò lẹ̀ ni tó wine up bóyá bàbá ti lọ bá àṣẹ ẹ̀kúkú rí wọn. Ẹ̀yin náà wo mọ́tò ìtọ́wò tí ì dùn bóyá ló ti pawó rẹ̀ tán. Ọ̀nà yìí ni àwọn èèyàn wá ń dà bí ọgbọ́n tí wọ́n ń lọ gbà sẹ́tìrì. Ẹ wá wò ilé ìwòsàn ìjọba tí mò ń sọ rèé. Sẹ́tìrì pé General Hospital ni wọ́n kọ sí Ìbẹ̀rẹ̀kòdó. Sẹ́rí General Hospital Ìbẹ̀rẹ̀kòdó Abẹ́òkúta. Ẹ wò nígbà táwọn èèyàn ní fẹ́ dákún àgbákò eléyìí tí ń bẹ lágọ̀ọ́ ara wọn, tí wọn ò ní fẹ́ dákún ṣòro eléyìí tí wọ́n ń gbé lọ ilé ìwòsàn. Tá ń tó bẹ́ẹ̀ kó sọ pé wọ́n lọ ru ilé ìwòsàn yìí kó tó dọ́nà gan-an kó tó débẹ̀ ṣé nǹkan ò ní ti bàjẹ́ látọ̀nà. Ilé ìwòsàn ni wọ́n ti abandon yìí o. Lára àwọn dúkìá ìjọba ìpínlẹ̀ Ògùn tó yẹ ká ṣe àmójútó rẹ̀ tààràtàrí ilé ìwòsàn rèé Ìbẹ̀rẹ̀kòdó ló wà. Ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Ògùn ni òun ni wọ́n ti gbẹ́sẹ̀ kú ńbẹ̀ yìí. Ta ló fẹ́ lọ bẹ̀? Ẹ wo igbó mo fẹ́ wọnú ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn pè mí padà pé ẹ mọ́ lọ o nírí láburú o torí ẹni ẹ̀ wò ibi tó yẹ kí security jókòó sí sẹ́ni pé àgádágodo nǹkan ti dógùn léyìí tó túmọ̀ sí pé àwọn èèyàn lọ ilé ìwòsàn yìí mọ́. Ẹ wá já padà sójú ọ̀nà eléyìí tá à ń gbà bọ̀ kẹ́ ẹ wá lọ wo ọ̀nà eléyìí táwọn èèyàn ń dọ́gbọ́n gbabẹ̀. Ẹ wá jẹ́ àwo ewu tó wà lórí àwọn èèyàn tó bá lọ di bí ọwọ́ alẹ́ kán lọ gba ọ̀nà inú ibi tí wọ́n ń gbà yìí nígbà tó bá dọwọ́ alẹ́ even láì gba ọ̀nà ibi tí wọ́n ṣẹ̀ sọ pé wọ́n fẹ́ gbà. Séèyàn lè gba bí lálẹ́ kán mọ́ léèyàn bọ̀ kán mọ́ ríyàn mú. Táwọn kan sì ti sọ ìdírí lọ́kọ̀ òjọ̀ kan eléyìí tí wọ́n rí ọ̀dà wọ́n ń dàbí ọgbọ́n òun ni wọ́n ń wọ́pọ̀ ńbẹ̀ yìí pé àṣà ni sùn síbí nǹkan kan láṣà dá sí gẹ́gẹ́ bí ọgbọ́n. Ṣé ká tó bú wọn pé wọ́n ṣe gbé ọkọ̀ jáde lọ́jọ́ náà ni àbí ká bú wọn pé wọ́n ṣe wá kárìbù jẹ wọn jáde? Ṣé èèyàn ò ní mọ̀ dára ẹ̀ lẹ́bi pé kí ni mo wá dérú àdúgbò yìí? Tán bá ń sọ fún wa pé ká mọ̀ bí sí ká mọ̀ rẹ̀ sí ká mọ̀ tẹ̀síwájú tá a sì ríbi tá a lè gbé òun náà rèé o. Ẹ wò dáadáa ẹ wò àwọn ọkọ̀ rèé sẹ́ẹ̀rì ẹ wò nǹkan sẹ́ẹ̀rì shaft mọ́tò kan gbogbo àwọn mọ́tò kọ̀ọ̀kan tẹ́ ẹ rí tó wà lẹ́hùn ní nǹkan ti bàjẹ́ nínú ẹ̀ sẹ́ẹ̀rì apapàǹdodo wọ́n sanwó mẹkáníìkì ń túláàsì sẹ́ẹ̀rì ẹ wò sẹ́ẹ̀rì ọkọ̀ tí ń kó nǹkan lọ bí sẹ́ẹ̀tìrì ẹ́ńjìnì ti dẹnu kọlẹ̀ ó ti dẹnu kọlẹ̀ sórí sẹ́ẹ̀rì kòkòdírè sẹ́ẹ̀tìrì gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti ṣe bẹ́ẹ̀ ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ sínú gbèsè ní tí wọn ò lérò páwọn ọ̀nà òní wọ́n tún ná lọ́jọ́ ní ìjọba tá a sì mọ̀ pé
ẹ lè ṣe kì í ṣe tẹ́ ẹ lè ṣe. Kí ló wá dé tẹ́ ẹ bá wa ṣe? Inú igbó tí kì í làwọn èèyàn máa ń dọ́gbọ́n gbà o. Inú igbó yìí ni wọ́n máa ń dọ́gbọ́n gbà. Ẹ wá wò tó bá jẹ́ ọwọ́ alẹ́ pẹ̀lú bọ́nà ìṣerí kọlọkọlọ. Ǹjẹ́ ẹ rò pé wọ́n lè mórí bọ́? Ǹjẹ́ ẹ rò pé bọ́n bá ń lé èèyàn bọ̀ èèyàn lè bọ́ ńbẹ̀? Kò ṣeé ṣe kéèyàn bọ́ nírú eléyìí torí pé wọ́n káyàn mọ́ ni, kò sí ọgbọ́n téèyàn fẹ́ dá sí. Eléyìí la fi ń pariwo fún ìjọba ìpínlẹ̀ Ògùn wípé ẹ dákun ẹ dábọ̀ gbogbo tí bá ń bẹ níkàáwọ́ yín gẹ́gẹ́ bí agbára ẹ bá wa lò ó lórí àwọn àdúgbò yìí. Gbogbo tẹ́ ẹ bá ní níkàáwọ́ gẹ́gẹ́ bí agbára ẹ bá wa lò ó lórí àwọn ọ̀nà yìí. Ẹ bá wa ṣe òun rèé. Àwọn tí ó jẹ́ pé gan ọ̀dọ̀ wọn mọ́ àwọn ajínigbé ń lo àǹfààní wọ́n rí wọn mú, ká tó wá sọ pé ibi tó rí gàlagàla téèyàn ò ní lè sáré báyìí. Sẹ́ẹ̀rì tẹ́kisì kan ló tún ti dẹnu kọlẹ̀ yìí, káà míì ló tún ti dẹnu kọlẹ̀ ní sẹ́ẹ̀rì eléyìí náà ó tún ti wàá dí, ó ti wàá dí. ẹ̀yin náà wò ó, owó tó ti gbà ṣé kò ti di gbèsè sí i lọ́rùn? Ṣé kò ti di gbèsè sí i lọ́rùn? òun rèé ṣé lè jọ ọ̀nà tá a lè sọ pàǹtọ̀. Ẹ wá jẹ́ kí n mú yín rin ìrìn àjò lọ sí àwọn community, àwọn ìlú tí ọ̀nà yìí so mọ́. Àwọn lẹ́ ń wò lọ́ọ̀kan yìí o, ọ̀nà mọ́wùkọ́ straight òun lẹ́ ń wò ni, ṣùgbọ́n a máa yà wọlé láti bí Ajégúnlẹ̀ ń bí kẹ́ ẹ lè rí nǹkan tá à ń sọ, kẹ́ ẹ lè mọ̀ pé àwọn agbègbè tó wà ńbẹ̀ ó pọ̀. Sẹ́rí ilé ẹ̀kọ́ kan la kọjá ńbẹ̀ ní ìsìn ni, òní wọ́n ń pè ní ilé ẹ̀kọ́ Òkè Ọ̀nà grammar school, àti gbàbẹ̀ kọjá ní ìsìn. Mi ò láǹfààní àti dúró jù ńbẹ̀ torí àwọn akẹ́kọ̀ọ́ sì wà níléèwé, kọ́mọ́dà wípé adọ́gbọ́n wá yà wọ́n, ó ní òjé ń yà sí ilé ẹ̀kọ́ Òkè Ọ̀nà grammar school. Bó tilẹ̀ jẹ́ pé onírúurú nǹkan ni wọ́n ti fi tó wa létí nípa ilé ẹ̀kọ́ Òkè Ọ̀nà grammar school yìí, pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ó ń ṣẹlẹ̀ ńbẹ̀, ṣùgbọ́n a dúpẹ́ pípé Ọlọ́run ò jẹ́ kó lágbára ju bí a ṣe lérò lọ. Òun rèé, ẹ wo àwọn tí ń gbé láwọn àdúgbò yìí, ẹ wo nǹkan, ẹ wo àdúgbò. Sápá àdúgbò yìí ọ̀dà tó? Ẹ wò dáadáa, sá sọ pé àdúgbò yìí ọ̀dà tó? Ṣé ká sọ pé kò dáa tó ni? Ṣé èèyàn lè ralẹ̀ sírú àdúgbò yìí kọ́mọ́ sọ pé òun soríire? Ẹ wá jẹ́ ká wò, ẹ wọ̀nà ọ̀nà rèé tọ̀ àṣé kékeré lélẹ́yìí tá a ti ń bá bọ̀, pábánbárì ẹ̀ wà wájú. sẹ́ẹ̀tìrì ẹ rí. Ẹ wá wo ìnira táwọn ọmọ tí ń lọ ilé ẹ̀kọ́ tí wọ́n mọ̀ kojú ládùúgbò yìí. sẹ́ẹ̀tìrì ǹjẹ́ ẹ rí ká pàdé ọ̀kadà, sẹ́ẹ̀rí ká pàdé ọkọ̀, wọ́n ti àbándọ̀nù ẹ̀. Ọ̀pọ̀ àwọn tó lówó ládùúgbò yìí tí wọ́n ní mọ́tò, ìgboro mọ́tò wọn ń gbé, ìgboro mọ́tò wọn ń sùn, kò sí tí wọ́n fẹ́ ṣe sí àbí tí wọn ò bá ní lo mọ́tò mọ́ lókù, tí wọn ò bá ní lo mọ́tò mọ́ láyé wọn lókù. Ẹ wọ̀nà yìí kí wọ́n lè fọ̀nà yìí ṣe. Ẹsẹ̀ gan-an èèyàn mọ̀ tẹ gbàkútù ni, èèyàn mọ̀ bí tá rò ń kù sí. Òun wá rèé, bó lẹ ṣe fẹ́ káwọn ará àdúgbò yìí, bó lẹ fẹ́ kí wọ́n máa gbé ayé, bó lẹ fẹ́ káwọn ará àdúgbò yìí, bó lẹ fẹ́ kán rí ìgbésí ayé wọn, bó lẹ fẹ́ káwọn ará àdúgbò yìí, bó lẹ fẹ́ kí wọ́n máa ronú. Àwọn ọmọ tí wọ́n bá bí sádùúgbò yìí sẹ́ẹ̀rì ọ̀kadà nú ẹ wọ̀nà yìí ṣe fẹ̀ tó ká sì tún máa dúró fúnra wa. Èyí túmọ̀ sí pé àwọn ará àdúgbò yìí wọ́n ń sọ́fà gan-an. Ẹ̀yin náà ẹ wò nǹkan. Àwọn ará àdúgbò yìí tún padà sí àwọn iṣẹ́ míì o, wọ́n tún padà sí àwọn iṣẹ́ míì eléyìí táwọn ò ní láǹfààní àti débẹ̀. Ṣùgbọ́n ẹ wò ó, kí ni wọ́n fẹ́ gbé kọjá bí tá a dé yìí? Sẹ́ẹ̀rì àwọn ará àdúgbò rèé o, sẹ́ẹ̀rì kí ṣe pé wọn ò níṣẹ́ o, wọ́n níṣẹ́ o, ṣùgbọ́n àdúgbò wọn ọ̀nà wo náà fẹ́ máa tọ̀, wọ́n tún kó àwọn àfọ́kùlé wọ́n fi ń fi ilẹ̀, wọ́n tún kó àkọ́kùlé wọ́n fi ń fi ilẹ̀. Ṣùgbọ́n sókà àbí òka òun rèé. Ẹ̀yin náà wo nǹkan, ẹsẹ̀ gan gbọ́dọ̀ mọ̀ pé òun ṣe àgbákò tó bá rìn bíi, ká tó wá sọ pé ọ̀kadà, ká tó wá sọ pé mọ́tò. Nǹkan mọ̀ ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ló ti ń bàjẹ́ sọ́nà yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ń bàjẹ́ tí ò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe sí i. Sẹ́ẹ̀rì àwọn àdúgbò nìrè, àwọn rè sẹ́ẹ̀rì ẹ wo nǹkan, kẹ́ ẹ lè rí dáadáa ni o. Àwa la mọ̀ tójú wá rí ká tó dé gbogbo àdúgbò, ṣùgbọ́n a gbọ́dọ̀ débẹ̀ torí pé a gbọ́dọ̀ jẹ́ kẹ́yìn èèyàn kẹ́ ẹ mọ̀ tí àwọn ẹ̀dá kan ń là kọjá láwọn àdúgbò kan eléyìí tí wọ́n kọ́ ilé sí, tó sì jẹ́ pé eré ni wọ́n sá lọ bẹ̀ pé kó lè da àlùbáríkà phase 1, àlùbáríkà phase 2, àlùbáríkà phase 3. Àwọn ará àdúgbò yìí wọ́n ti gbìyànjú, bẹ́ẹ̀ ni wọ́n ti gbìyànjú, ṣùgbọ́n ìyànjú wọn ò tí ì tó torí pé ìkúnlọ́wọ́ tí wọ́n nílò kì í tí ì bọ́ sí wọn lọ́wọ́, tó sì yẹ kó jẹ́ pé a lè ṣe eléyìí fún wọn. Bẹ́ẹ̀ ni a lè ṣe é fún wọn dáadáa, a lè ṣe é fún wọn. Ẹ dákun ẹ dábọ̀, ẹ bá wa ṣe ìrànlọ́wọ́ eléyìí tó tọ́ fún àwọn èèyàn tí ń bẹ nínú bodè Olúdé lọ sí Ajégúnlẹ̀, láti Ajégúnlẹ̀ lọ sí Ọlọ́pẹ̀, láti Ọlọ́pẹ̀ lọ sí Máwùkọ́. Gbogbo àwọn àdúgbò yìí ojú wọn ń rí pọ̀nrán. Kọ́lọ́wọ́n bá mi kó bá wa kó wọn yọ, kó má jẹ́ kí ó burú jù báyìí lọ, torí pé bí wọ́n ṣe ń ṣe yìí tó bá yá wọ́n padà fi àwọn àdúgbò yìí lẹ̀ nígbà wọ́n bá fẹ́ sọ wọ́n dẹdun arinlẹ̀, wọ́n padà fà àwọn àdúgbò yìí lẹ̀, yóò wá dàbí ìlú òtú o. Àìṣe ojúṣe ìjọba ló jẹ́ kí ìlú òtú, àìṣe ojúṣe ìjọba ló jẹ́ kí ìlú òtú. À ń rọ ẹ̀yin adarí wa ní ìpínlẹ̀ Ògùn, ẹ dákun ẹ dábọ̀, ẹ bá wa gbé ẹ wò mọ́tò ni ó ti dẹnu kọlẹ̀. Sẹ́ẹ̀rì kò tó bẹ́ẹ̀ kọ́ lọ́ọ̀bì kankan mọ́, wọn ò bí dá sẹ́ẹ̀tìrì, ó ti dẹnu kọlẹ̀.
òun ti kó tiẹ̀ ńjọ́ náà nù, ó ti dóúnjẹ àwọn mẹkáníìkì ẹ̀yìn ó ti dẹnu kẹ̀nẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe mọ́. Kọ́lọ́run nínú àánú rẹ̀ kó ṣàánú wa. À ń sanwó orí lórílẹ̀‐èdè Nàìjíríà, ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà Albarka Central la wà yìí sẹ́ẹ̀tìrì, à ń sanwó orí lórílẹ̀‐èdè Nàìjíríà, à ń ṣe ń tó tọ́ àṣe ń tó yẹ, ṣùgbọ́n àrí ń tó tọ́ àrí gbà, àrí nǹkan tó yẹ àrí gbà, ó jẹ́ ní tí ò dùn mọ́ ni. A mọ̀ pé ipa ẹ̀yin adarí wa ipa yín ká tẹ́ ẹ bá fẹ́ ṣe é, ṣùgbọ́n ṣé ká sọ pé ẹ fẹ́ ṣe é ni? Èmi ò ní sọ bẹ́ẹ̀. Ẹ̀yin adarí wa òun tún rèé o, sẹ́ẹ̀rì ṣe wá ronú sí pé kéèyàn wá fẹ́ lọ fún interview kọ́mọ gbé ládùúgbò yìí kó lóun fẹ́ jáde, bóun ni ó ṣe rọ́ọ̀kadà ẹsẹ̀ wọn fi ń jagun ẹ̀ ọ̀nà yìí kẹ́ ẹ rí ká pàdé ọ̀kadà kankan mọ́ látẹ̀kàn á pàdé nǹkan kan mọ́, a sì ti gbà fọ́lọ́ pé bọ́lọ̀ ṣe ṣe é nù. Ṣùgbọ́n ẹ dákun àtúnṣe ń bẹ lọ́wọ́ yín. Nǹkan tí mò ń rò ní pé ṣé tí wọ́n bá fẹ́ dìbò ṣé gbogbo àwọn bíi ni ò sí polling booth ń bẹ̀, bóun la ti fẹ́ débí a sì kó àpótí ìdìbò a kó wá bẹ̀, káàdì ìdìbò wọ́n ń gbà ń bẹ̀, ètò ìdìbò a wà ṣe ń bẹ̀, àwọn òṣèré tó ìdìbò wọ́n wà bẹ̀. Wọ́n ṣe yẹ káwọn òṣìṣẹ́ INEC gan mọ́ délé sọ pé ẹ wò ó ẹ sà bóyá la máa lọ conduct ìdìbò ń bò míì láwọn àdúgbò yìí mọ́ o, bó ti rí yẹ ọ̀dà sẹ́ẹ̀rì àwọn ọmọ yẹn gan bẹ̀rù pọ́kadà ń bọ̀ lẹ́yìn ẹ̀rí ní táwọn ará community tún lọ jájọ rèé o, ní tí wọ́n lọ jájọ rèé tí wọ́n tó fi ń sọ pé àwọn fẹ́ sọ̀rọ̀ wọn ò dúró dèjọba, ṣùgbọ́n àwọn irinṣẹ́ tí bá ń bẹ lọ́wọ́ ìjọba tó lè jẹ́ kíkiní yọ bọ́ rọrùn ẹ dákẹ́ ẹ gbé fáwọn èèyàn yìí, ẹ yá wọn wọn fi ṣe é, tá bá ti ṣe ìdẹ̀kùn ní ọ̀bọ̀ sí àmọ́ye ṣọ́ọ̀pù ẹ dákun mo ṣe fẹ́ béèrè á sì wọ́n lọ gbowó lọ́kọ̀ ṣọ́ọ̀pù láwọn èèyàn yìí náà o, á wọ́n lọ gbowó pàtì ṣọ́ọ̀bù yìí pa o ládùúgbò yìí ẹ dákun o bó lẹ rò pé àwọn tí ń tajà ládùúgbò yìí ṣe fẹ́ ta ló fẹ́ bá wọn rajà tẹ́ pé ẹlòmíì gan ó ti wò pé tóun bá jáde kówó tó wọlé òun lè fẹsẹ̀ kọ́ yóò ti ra gbogbo tó fẹ́ rà bọ̀ láti gbòòrò ẹ dákun ẹ já jẹ́ ẹni tí ó mọ síjú àánú wo ra wà sẹ́ẹ̀rì ẹ dẹ̀ wẹ̀ o tí ẹ bá yẹ pé tipa tá a pàdé o mọ́tò mi ò la tó pàdé ẹ dẹ̀ wẹ̀ o ṣé lè yóò ní wọn fọ́ táyà ṣé kò ní wọn fọ́ táyà ẹ̀yin ará àdúgbò yìí mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ̀yin ará Bòdì Olúdé wọ Ajégúnlẹ̀ wọ Lọ́pẹ̀ mo kí yín gan ni o gbogbo àwọn tó ń gbé ní agbègbè Òkè Ọ̀nà grammar school mo gbé fún yín gan o Ọlọ́run ó kúkú fìfẹ́ rẹ̀ yé hàn sí yín àwa náà rí i pé kò rọrùn ẹ sì mú mọ́ra ẹ̀ ń tẹ̀ mọ́ra Ọlọ́run ọba mi tó bá yín ṣe láti pìlẹ̀ á bá yín yọrí rẹ̀ ṣùgbọ́n bó ti rí ó lè díẹ̀ o kọ́lọ́ kókó wa yọ ni gbogbo àlùbáríkà ni ọkọjà bẹ́ẹ̀ o sẹ́rí ilé brown là ń lọ já sí o ibẹ̀ là ń lọ já sí o a bá ti já bẹ́ẹ̀ nísìn ẹ̀ tó wá rí pabambarì ṣùgbọ́n láti bẹ̀ jáde síta màá fi hàn yín bó ti rí màá fi láti bẹ̀ ní jáde máa lọ sí ọ̀nà bodè màá fi hàn yín bó ti rí bó tilẹ̀ jẹ́ pààrin yìí burúkú jù wọ́n ti gbìyànjú sáàrin ìta ìwò yìí o wọ́n ti gbìyànjú wọ́n ti ná owó sí i àwọn ará community ti ná owó sí i ṣùgbọ́n ẹ wò á ti padà sọ́nà tàbáyì á ti ń padà ẹ̀yin náà rí sẹ́rí pé ọ̀nà tá a ní ó yàtọ̀ àwọn tí ń gbé lọ́nà bí òní mọ́ ronú bí àwọn tí ń bọ̀ látọ̀nà bí tá a ti ń bọ̀ ni tó túmọ̀ sí pé abágbègbè bí tá a gbé bá ṣe rí ó ní ṣe pẹ̀lú ronú orí wa ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa ṣe ẹ ṣe o ẹ̀yin ìjọba wa mo mọ̀ pé ẹ lè ṣe é ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe á pariwo pé ẹ ṣe o á sọ pé ẹ ṣe o ní tẹ́ ẹ bá ṣe òun náà lákùn fi ròyìn yín mo gbà ládùúrà ẹ ṣàṣeyọrí lágbára lọ́lọ́ ó dàbọ̀.